Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káàárọ̀ ẹ káalẹ́ o ọ̀dẹ̀ òdùbí àjíǹde ara yóò mọ jẹ́ fún wa. Ǹjẹ́ ẹ ti gbọ́ bàbá Tinubu ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu. Kódà bàbá ti sọ ìgbésẹ̀ tóun fẹ́ gbé lórí ọ̀rọ̀ Nnamdi Kanu ni o. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn President Bola Ahmed àti àwọn àjọṣiṣẹ́ rẹ̀ tí wọ́n ṣe sọ. Wọ́n ní ṣe rí ìjọba mi àti èmi àti ìjọba mi a ò ní dá sí ọ̀rọ̀ Nnamdi Kanu rárá. Ìyẹn the dictator leader of indigenous people of Biafra, ìyẹn olórí àwọn Biafra. Wọ́n ní àwọn ò ní dá sí o, ìpè ẹ má jẹ́ tàn yín, ẹni bá retí pé ká dá sí fáwọn ló gbá. Ó tún wá tẹ̀síwájú, ó sọ fún gbogbo àwọn ọmọ South East region pé ṣé ẹ rí Kanu release and ahead of a crucial court ruling scheduled for later this month. Bí wọ́n á filẹ̀ ni o, bí a ṣẹ̀wọ̀n ẹ̀ ni o, bí a fojú winá ni o. Wọ́n ní bàbá sọ pé ó wá kù sí ilé ẹjọ́ lọ́wọ́ o, ìyẹn ní on the 20. Bàbá ní ó kù sí ilé ẹjọ́ lọ́wọ́ ní on the 20 oṣù tàwa ní 2025 ìyẹn ní November. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé bàbá sọ pé owó lọ́wọ́ sí gbogbo pé kí ìlú pín tàbí kí orílẹ̀-èdè dá wà lọ́tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n ṣe yí lọ́rọ̀ ọ̀rọ̀ Nnamdi Kanu, mo káwọ́ sókè, ẹ jẹ́ kí ilé ẹjọ́ kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Bákan náà owó ò ní dá sí o, ṣe ló wá wo ilé ẹjọ́ kó ṣe tó fẹ́ ṣe. Bàbá ní òun á wo àwọn ilé ẹjọ́ kọ́ dára tó fẹ́ dá ni o, nítorí owó ò ní dá sí rárá. Ẹ jẹ́ ká mú ìtàn Nnamdi Kanu. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ Nnamdi Kanu as central figure in the pro-Biafra agitation, níbi tí wọ́n ti mú bàbá ìyẹn Nnamdi Kanu ní 2015. Bẹ́ẹ̀ ni on charges bordering on treasonable felony and terrorism, tó túmọ̀ sí wípé àkọ́kọ́ treason and felony pẹ̀lú ìwà àdàlúrú, àwọn ẹ̀sùn tó fi kan bàbá nìyẹn o. Tó dẹ̀ jẹ́ pé wọ́n padà grant Nnamdi Kanu ní bẹ́ẹ̀lì ìyẹn ní 2017. Ṣùgbọ́n nígbà tó yá lọ́gán bàbá jápa ni o. Bàbá jápa padà nígbà tó ti filẹ̀. Ibẹ̀ ni wọ́n tún ti mú again ní 2021. Ṣé wá rí láti 2021 yẹn ló ti wà ní àhámọ́ àwọn Department of State Services ìyẹn DSS, tó dẹ̀ jẹ́ pé ìjẹ́jọ́ ń lọ ní ìlú Àbújá lọ́wọ́. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé tó bá máa di ọjọ́ 20 oṣù kọkànlá ìyẹn nínú ọdún 2025 ni a gbọ́ wípé wọ́n máa gbé ìdájọ́ rẹ̀ wá o. The court is expected to deliver judgment on November 20, 2025. Bẹ́ẹ̀ ni o, ìpè ìgbà yẹn ló máa gbé ìdájọ́ ẹ̀ wá. Pàápàá jùlọ gbogbo ẹ̀yọ́ ọmọ South West tẹ́ ẹ náà fojú wo pé bàbá máa ṣe nǹkan dey play. Bàbá lòun ò ní nǹkan ṣe o, ẹ má dára yín láàmú. Kò sí tó kàn òun pẹ̀lú Nnamdi Kanu. Bẹ́ẹ̀ ni o, orí kò sí tó kàn òun pẹ̀lú ẹ̀, kó ní kálukú sọ̀rọ̀ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Kí ẹ lè mọ̀ pé ìwọ tó bá lọ fọkàn sí pé àsìkò bàbá Tinubu ó máa filẹ̀, irọ́ o, bàbá nírọ́ o, kò kan òun. Bàbá ní kan fi ilé ẹjọ́ lẹ̀. Ó ní iṣẹ́ wá rí, our focus is on rebuilding relationship and restoring confidence in government institutions. Tó túmọ̀ sí wípé ó ní tó jà àwọn ológun òjò yẹn lọ, káwọn tún ìbáṣepọ̀ àti bí ìlú ṣe máa wà lálàáfíà. Ó ní iṣẹ́ ń gbọ́, àwa náà ń gbọ́, we are listening to the people, addressing their concern and ensuring that every part of Nigeria feels included in national development. Ta ló sọ?
bẹ́ẹ̀ ni aṣojú wọn ìyẹn Weasley, bẹ́ẹ̀ ni arábìnrin Weasley ló sọ ọ́ ní nǹkan tí bàbá sọ nìyẹn, ìpè bàbá ti ní kò kàn òun rárá. Ó tún wá tẹ̀síwájú pé ààrẹ ó ní the president special aides across different regions are working on initiatives aimed at the opening peace, wọ́n tún fẹ́ tún àlàáfíà sí, expanding access to education and improving basic government system service. Ẹ wá gbọ́, bàbá ní kò kàn wọ́n, gbogbo ìtẹ́sọ̀ yóò bọ́ wọn rárá bí kò ṣe wípé bí ìlú ṣe máa wà lálàáfíà. Ẹ jọ̀ọ́, báwo ni ìlú ṣe fẹ́ wà lálàáfíà láì ṣe pé bàbá ẹ kojú àwọn agbésùmọ̀mí? Báwo ni ìlú ṣe fẹ́ wà lálàáfíà láì ṣe pé àwọn tẹ́ ẹ parọ́ mọ́ ẹ dá wọn sílẹ̀? Báwo ni ìlú ṣe fẹ́ wà lálàáfíà láì ṣe pé àwọn ẹlẹ́ṣẹ̀ tí ò yẹ kẹ́ ẹ mú ẹ fi wọ́n sílẹ̀? Níṣe lẹ́kọ̀ọ́ kó gbogbo wọn, àtẹni tí ò ṣẹ̀ àtẹni tó ṣẹ̀, ó di wì nílé ẹjọ́. Lẹ́lòmíràn ẹjọ́ tí ò tó nǹkan, bàbá ti gbé ẹjọ́ sí lọ́rùn. Àwọn tí ò tiẹ̀ jẹ́ kó wà nílé ẹjọ́ ti wà nílé ẹjọ́. Àwọn agbésùmọ̀mí tó dẹ̀ jẹ́ kó mú, wọ́n máa ṣe gbígbọ́ ṣaláì gbọ́, wọn ò fọwọ́ kan agbésùmọ̀mí o, ṣùgbọ́n àwọn tó dìde fún òmìnira ni wọ́n wá ń bù so. Àfi k'Ọlọ́run kó ṣọ́ wa ní o, bẹ́ẹ̀ ni kí Ọlọ́run kó ṣọ́ wa ní lọ́wọ́ ètò ìṣèjọba yìí. À ń pariwo pé àsìkò ti tó, ẹ gba orílẹ̀-èdè, àsìkò ti tó, Trump ti ń bọ̀, jìnnìjìnnì ti dé báyìí o. Trump ti ń bọ̀, jìnnìjìnnì ti dé, torí àwa gan mọ̀ pé dídé Trump ó ti fa ìbẹ̀rùbojo báyìí débi pé ọlọ́mọ ò mọ́mọ́mọ́ o, oníkálukú ti di ìgbé àtẹ́wé, wọ́n ti ń sá lọ, ó ti di jìnnìjìnnì, ọlọ́mọ ò mọ́mọ́mọ́ rárá. Ẹ ti rí ìdí tí a fi sọ wípé àsìkò ti tó láti gbára wa. Ẹ jẹ́ ká gbára wa là. Trump ìwọ là ń retí o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi, kí lẹ rí sọ sí i? Ẹ kọ sí comment section, ẹ like, ẹ share, ẹ comment, ẹ bá ń tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé orílẹ̀-èdè Nàìjíríà a gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ pípa tí wọ́n ń pa wá ní ipa ìfọ́nàfọ́ṣún, tó dẹ̀ jẹ́ pé àwọn olórí wa wọn ò sì rí nǹkan kan ṣe sí i, tó dẹ̀ jẹ́ pé níṣe ni àwọn olórí wa náà ń wò, wọ́n kàn jẹ́ kí àwọn aráabí máa ṣe bó ṣe wù wọ́n fún wa. tó a ò ní rí jù báyìí lọ, nítorí a ó máa bẹ̀rọ̀ bí ẹni bẹ́ṣu ni àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀rẹ̀ o. Gbogbo ẹni tó wá láòdìdé òun máa láòdìdé bá la fi ń kí yín pé ó dàbọ̀.